Orúkọ mi ni Lánre Kògbérègbè. Dúnní Kògbérègbè lórúkọ tèmi ń jẹ́. Láàárín gbogbo àwọn ọ̀rẹ́ mi, èmi ni mo pẹ́ kí n tó fẹ́yàwó. Wàhálà obìnrin pọ̀ jù. Lẹ́yìn ìgbà tí mo ṣègbéyàwó tán ni mo mọ̀ pé wàhálà ńlá gbáà nílé ọkọ. Ní ìsìn mo ti wá mọ̀ pé tá a bá kó obìnrin 10 papọ̀, nǹkan kan náà ni wà gbogbo wọn. Ṣé ẹ rí i pé gbogbo ọkùnrin pátápátá ibì kan náà ni wọ́n sùn tí wọ́n dorí kọ? Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ń wò mí nílé, èmi gan mo mọ wàhálà tẹ́ ń dojú kọ, gbọ́n mi somi ò tó làásìgbò hílàhílo àwọn obìnrin. Àmọ́ kí n tó sọ ní tẹ́ ẹ máa ṣe sí, á dákẹ́ kọ́ mọ nǹkan tèmi gan bá fàánù ilé mi náà. Fún gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń wò mí nílé, mo mọ̀ pé ó ní nǹkan bíi 2-3 tẹ́yin náà ń là kọjá, làásìgbò lọ́tún làásìgbò lósì, gbọ́n mi sí omi ò tó, kò sí bá ṣe lè ṣe tàfi lè tẹ́ wọn lọ́rùn, àwa obìnrin nìyẹn. Ṣùgbọ́n kí n tó lè sọ nǹkan tẹ́ máa ṣe nílé tí yín, ẹ ṣe kọ́kọ́ bá mi ká lọ kẹ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé tèmi, ká wá mọ bí ta ti fẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Tó fi fà tó fi ń nù mí lọ́rọ̀ tó kì mí lọ́rọ̀, ìgbéraga pọ̀ jù, ìgbéraga ìfojúdí ni ó tẹ̀ mí lójúmọ́lẹ̀. Kí ni mo ṣe? Sọ fún mi. Ṣọ́rọ̀ nìyẹn. Ọ̀rọ̀ kan orin ni o. Ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. Kí ló ṣe? Ó lọ lú ètì ẹ̀mí lẹ́yìn mi ò sọ fún mi. Ó wá ń bèrè lọ́mọ mi pé kí ló ṣe? Kí ló ṣe? Ó lè ní wọ́n ń pè yẹn mẹ́. Ó lè ní. Ó jalè mi nìyẹn. Pé mo mú owó ìyàwó mi. Kò ń ṣe olè. Ohun tó o bá ní èmi ni mo ní. Kí ló ṣe sọ lẹ́nu tó ń dùn mọ́ ẹ lẹ́nu náà? For the past 2 weeks now, o ti jí mi lówó nínú ilé àdẹ̀jọ́ sùn àdẹ̀jọ́ ń jí, ó dẹ̀ sọ fún mi tí mi ò bá lọ sí báńkì sí pé mo fẹ́ withdraw owó, sọ́sọ́ mi pé owó tí mo ní lákàntì mi kò tó iye tí mo fẹ́ withdraw. Báwo mo ṣe máa mọ̀ pé mówó mi? Just because pé mo entrust pẹ̀lú ATM card mi. Ó lè ní ẹ̀mẹ́, ó lè ní ẹ́. Ó mọ̀, ká ní pé mo ti dáwọ́ yẹn kúrò àṣẹ mọ̀ pé ò ní mọ̀. Tá a bá dẹ̀ wò nínú ìtàn, èmi ni mo kọ́ sí àkáǹtì 5,000 naira fún. Congratulations. Lọ́dún yẹn lọ́hùn. Congratulations fún olùkọ́ sí àkáǹtì 5,000 naira. Ẹ ṣé gan mo dúpẹ́, ẹ ṣé o. Ṣé mo dẹ̀ sí àkáǹtì 5,000 naira fún mi? Kò gba gbogbo owó mi tó wà lákáǹtì. Gbogbo kọ́ o. Èló ló gbà? Èló lówó náà gan. Èló ní 30,000. So Èló unfortunate. 30,000. Èló ní. Owó tí ò tó ná láàrin ìṣẹ́jú mélòó. Máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. Ẹ ṣé mo dúpẹ́ o. So unfortunate pé mi ò tiẹ̀ wá ní alert, mi ò kí máa ń gba alert. Sọ́wọ́n mo ń gba alert ni àṣírí máa tú sí mi lọ́wọ́ every week. How many weeks ago ló ti gbowó yẹn sìn tí mo ṣẹ̀ wá mọ̀ kó gbowó? Àṣírí mi á máa tú sí ẹ lọ́wọ́. Òun sọ pé mo ti ń gbà tipẹ́. Yes, o ti ń gbà tipẹ́tipẹ́. O ti ń gbà tipẹ́tipẹ́. Ìwà olè dẹ̀ nìyẹn. Ṣé mo ṣe gbà lẹ́ẹ̀kan ṣoṣo? Ìwà olè ní tó bá rẹ̀ ní sọ fún ẹ. O lè kọ́ mo mú nǹkan ìyàwó mi. Mo mú nǹkan ìyà bí ìró ẹ̀ ni mo rí lójú tèmi gbà. Èèyàn kan mú ìró ìyàwó èèyàn tó yẹ kó fariwo. Nǹkan mú gèlè ẹ kò yẹ kó fariwo. Bó ṣe rí lójú mi nìyẹn. Bẹ́ẹ̀ni lọ jàre, adé sọ gbogbo ó dẹ̀ sọ. Apá abo ni kí n gbé sí ẹjọ́, apá àwọn bàbá. Ṣé mo mọ pin number tiẹ̀ ni? Kí ló fẹ́ mọ̀? Ṣé mo mọ pin number ẹ ni? Kí ló fẹ́ mọ̀ fún? O mọ pin number mi sọ ó ti di wàhálà. Tàbá dé change ẹsẹ̀ ẹ sọ pé oníkọ̀tà hide. Ó mà lágbára. O mọ ATM card mi lẹ́yìn, o lọ gbowó mi, mo wá sọ tọ́sí wá ní orí òkè ìṣòlè. Ó lé ní ẹ̀mẹ́. Nílẹ̀ Yorùbá bó ti gbọ́ pé obìnrin ń kọ́lé ọkùnrin ń kó lọ bẹ̀. Ó wà o. Ìjì. Ojú ti là ń sìn. Ìjì. Ó wà, mi ò lè máa mention. O lè mẹ́. Mi ò lè mention ẹni. Àwọn ẹ̀gbọ́n ẹ̀ mélòó la ìyàwó kọ́lé tó kó lọ bẹ̀. Ọjọ́ ra, mo ti rè tó ra lẹ̀, tẹ́kùn ló ra lẹ̀, tọkọ ẹ̀ kọ́lé sórí ẹ̀. O yẹ kó o ṣe rà kó ní kèmí kan. Ìwọ. Dáhùn ẹ pẹ̀lẹ́ lálọ́ọ̀dù. Á pè fún club. Lálẹ́dì mà. Á pè fún club lọ́la, òun dà. My landlady, madam, lálọ́ọ̀dù tí ojú òtí ẹ̀ tiẹ̀.
ìwọ kọ́lé mi ò kọ́lé. Ta ló yẹ kó kọ́kọ́ kọ́lé nínú ọkùnrin àtobìnrin? Ẹni tọ́lọ́run bá kọ́kọ́ gbà fún mi. Ọlọ́run ti gbà fún àbí? Ẹni tọ́lọ́run bá kọ́kọ́ gbà fún mi. Congratulations. Ó ṣe ọ̀rọ̀ yan. Congratulations. Ẹni tọ́lọ́run bá kọ́kọ́ gbà fún ni o. Ẹni tọ́lọ́run bá kọ́kọ́ gbà fún ni. Bí mo tẹ̀sí fẹ́ báwọn ọ̀rẹ́ mi jẹ́ yí mi pé àìjọ ẹ wá lọ bá mi sílé wa àbí wá lọ bá mi sílé ìyàwó mi tèmi ò dẹ̀ tí ì kọ́ àbí wá lọ bá mi sílé mi. Ṣé o mọ nǹkan tó máa ń perú ẹ̀? Kí ni? Tíyàwó ẹ bá kọ́lé tó bá mọ bó ṣe lè sọ fáwọn ọ̀rẹ́ ẹ̀ ìyàwó ẹ kọ́lé o ẹ wá lọ bá wa sílé wa omi ìgbéná òdò sí progress ìyàwó ẹ. ajẹ ilé oúnjẹ pé ọkọ ọmọ bó ṣe ralẹ̀ ọkọ ọmọ tó ṣe planning ọkọ ọmọ bó ṣe ra sìmẹ́ǹtì kò ṣe dẹ̀gbà sọ pé sọmọ́ǹtì lé 50 naira. ṣebí ilé ẹni láti ìtìjú gbà ní fún ẹ. ṣebí ilé ẹni láti ń jẹ èkúté onídòdó. èkúté ìdodo ni pé. ṣé bá ti sọ́ọ̀sì òde tí mọ́sàdé máa sọ síbi àmà parí ẹ̀ síbẹ̀. parí kí ni síbẹ̀ gbàgbélé yẹn fúnra ẹni gbà bẹ́ẹ̀ èmi láàrin kò gbèrègbè mo ta ka ẹsẹ̀ yìí ọlọ́run ò ní jẹ́ ó dá dé mẹ́wàá sùn ta. ẹ wo ọbí tọrọ ìdè òtẹ ti wá sú èmi akówó fún lákòókò ọ̀nà akówó fún lẹ́ẹ̀kejì ọ̀nà àjọ̀nà ó sọ mí di dàbí mo ṣe dà àjọ̀nà ó dẹ̀ rí lẹ́yìn lọ́pọ̀ ọ̀pọ̀ ni mo rí o ọ̀pọ̀ ni mo rí lẹ́yìn mo pé ẹ ṣá tí kò bá ń ṣe bọ̀bọ̀ ọ̀dẹ̀ tàgbéṣe sáìtì náà fún tó kàn án dà màdàmù kí ló màdàmù. mi ò in fact iyán ni mo fẹ́ jẹ lálẹ́. mi ò ṣáà kí máa ń ṣe mo níyàn ni mo fẹ́ jẹ lálẹ́ yìí o èmi ṣáàṣì lọ kọ́nu ilé yìí bó tilẹ̀ wù kí aago lù tó mi ò mọ bó ṣe fẹ́rẹ̀ tó bọ́ sí kíṣìn iyán báyìí òun ni mo fẹ́. ó rẹ̀ mí gbogbo ara ló. èmi ò fẹ́ gbọ́ o ebi ń pa mí o ebi ń pa mí o wọn ò fún mi lóúnjẹ o kò jù òótọ́ ni ebi ń pa mí dùn ní ebi ń pa mí o dùn ní ebi ń pa mí o mi ò mu gàrí sùn o dùn ní mi mú gàrí ebi. ariwo ló wá ń pa ń sè ṣé mo máa ń ṣe báyìí tẹ́lẹ̀ ni ó yẹ kó wọn ní sáà kó rẹ̀ mí ni náà. tí ẹ mò ń gbọ́ rí pé ó rẹ̀ láti ṣe oúnjẹ fọ́kọ ẹ̀ ó rẹ̀ láti ṣe oúnjẹ fún ọkọ ẹ̀. this will be the first time tí máa sọ̀rọ̀ ẹ̀ fún ẹ náà tí ó bá rẹ̀ mí ò ṣáà lè sọ pé ó rẹ̀ mí ara ò ṣáà gbé kí n ṣòkúta ó rẹ̀ mí ni. kò wá ń ṣoúnjẹ àárọ̀ kò ń ṣoúnjẹ ẹ̀sán oúnjẹ ẹ̀sùn oúnjẹ àjẹsùn oúnjẹ alẹ́. oúnjẹ alẹ́ gan náà kò gbọdọ̀ jẹ́. ìdúró mi ò mu gàrí sùn mi ò fẹ́ràn làkàlà ọkùnrin mélòó ni wọ́ọ́dí tó mu gàrí sùn tó níyàwó lé kí wá ni mo má rí fún. ìfẹ́ ní nàṣẹ́bí lẹ́ni láti ń mi ò fi fẹ́ mu gàrí ìjẹ̀bù mi ìjẹ̀pà àbọ̀ kí pẹ̀lú fẹ́ kí ni mo má rí fún. kí n ti mọ̀ kí n ti yà lọ́dọ̀ ìyá láti fábẹ́ kí n jẹun sáré mi kí n jẹ̀bà kí n má jẹ̀bà kọ́ má ní à Mr. kò gbèrègbè kí ló dé pé búkàlẹ̀ tí wọ́n ń jẹ náà ọ̀rẹ́ ìyàwó mi náà láì ní ti ju ìyàwó mi ò bẹ̀bẹ̀ fi kò wọ̀ tiẹ̀ now ó wá rẹ̀ nìyẹn ó pẹ́ dín nìyẹn bó ṣe ń bọ̀ ó yẹ kó máa rò pé ọkọ mi o kí ló máa jẹ o kó o yà kó ra slice bread kó o ra bóyá noodles ni kó o ra ẹyin tí wàá bọ̀ yìí tí màá fi jẹ ṣe yín ò bẹ́tà ju ẹ̀pà àbókí tó gbé fún mi lọ. tí mo lè tètè get náà lélẹ̀ tí mo get fún ẹ mi ò tẹ gbogbo yẹn ò tẹ wá sí mẹ́mórì gbogbo mo ṣe ń bọ̀ láti ṣọ́ọ̀pù yẹn ó rẹ̀ mí ó ti rẹ̀ mí ti tínkì ni. èèyàn burúkú ni ẹ lọ́nà èèyàn burúkú ni ẹ o kò tiẹ̀ wá sí bẹ̀rù mi mọ́ rárá ẹ wá ń lẹ̀ mọ́ra yín lẹ̀ ń sọ̀rọ̀ lẹ̀ ń rẹ́rìn síra yín ó tiẹ̀ pọ́n mi lépìnpín èèyàn burúkú ni ẹ dùn ní èèyàn burúkú nìyẹn tí ì bá ń ṣe bẹ́ẹ̀ ni kò yẹ kí wọ́n pàdé Túnjí ní patí Túnjí ìgbàanì lẹ̀ ń lọ́ mọ́ra yín tó yẹn lẹ̀ ń dì mọ́ra yín wọ́n bẹ̀rẹ̀ fẹnukẹnu Ọlọ́run ni ò gbà fún yín. bẹ̀rù Ọlọ́run. mi ò bẹ̀rù Ọlọ́run. bẹ̀rù Ọlọ́run. mi ò bẹ̀rù Ọlọ́run. tí a ló mọ́ra. kí ló dé tó introduce bọ̀bọ̀ yẹn sí mi. àbí. Láàrin. mo introduce bọ̀bọ̀ yẹn sí mi. ó introduce ẹ̀ sí mi. mo introduce bọ̀bọ̀ yẹn. ó introduce ẹ̀ sí mi o. bí mo ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń gbójú sókè. irọ́ ó ti fẹ́ gbọ́ ó yẹ ẹ̀rí. kí n kójú mi dání báyìí kẹ́ ẹ fẹsẹ̀ fọ́ ni. ó ga àwọn tún pè é lé. ó ń pè mí járe. kò yẹ kẹ́ni bọ̀dí pè báyìí ilé wa ń gbóná o ilé wa ń gbóná o. 1 minute. hello. báwo ni Túnjí àwọn wa òkè mo ti wà nílé oṣù gan ni mo really appreciate thanks so much. àwọn kú náà wà lẹ́gbẹ̀ẹ́ mi. èmi ló ń kú yẹn o. ẹ ṣe bó ní pè mí náà ẹ á gbé mi sọ máa chat later no problem bá mi kí ìyàwó àtàwọn ọmọ okay later now. bye bye. bàbá tó bí mi kò màmá sọ mí lọ ń kú dùn ní kí ló dé tó fi pè mí lọ ń kú ìwà àti Túnjí ọ̀nkú ọlọ́wọ́ àṣẹyìn méjèèjì ọ̀nkú ìfà ọ̀nkú lúgan ọlọ́wọ́ àṣẹyìn ọ̀nkú lù
ó béèrè ẹni náà. everybody má béèrè mi èmi lọ́nkú ò lè kọ́rẹ́ tiẹ̀ pé dádì ìwà àbọ̀kọ ẹ̀ ó ń pè mí lọ́nkú. ọgbà tó béèrè ọ̀nkú kí n tún lọ sọ nǹkan mi kó tún ní mo tún sọ nǹkan mi ó tẹ̀sí kó síyàn lórí ọ̀rọ̀ tá fàfàfàfà tí gbogbo ohun mi fi há wọn náà ní mo ti lose voice mi náà. ọ̀rọ̀ tá fàfà tèmi náà fi ń làágùn lórí nǹkan tí ò yẹ kó fà látọ̀ wa méjèèjì. kí ló dé. Túnjí fẹ́ dalé wa ló ọlọ́run òde nígbà fún ìgbà wo ló gba nọ́mbà ẹ̀ tó ṣe à ń pè ẹ́ ó mọ́nítọ̀ wa ó mọ́nítọ̀ ọ̀rẹ́ wa méjèèjì ọlọ́run òde nígbà fún. gbọ́ ẹ̀yin obìnrin kí ni nǹkan tí mo ṣe tí ó ṣẹlẹ̀ rí kí lójú òrírí mo pàdé x mi àjọ exchange number akírawa òun ni wàhálà fi ṣẹlẹ̀ o. go eléyìí cheap 280 mo kàn ní kọ́ wá wo eléyìí ni àwọn góò tó ṣẹ̀yẹ̀ jáde ń sin 500,000 1 million ni. sọ́run kan tó yẹ. bẹ́ẹ̀ ni sà. eléyìí tí ẹ̀yin gan gbé sí ọrùn àti etí ẹ̀jẹ̀ á tó èlò. mo kó 15,000 lélẹ́yìí. èlò. 15. 15 bẹ́ẹ̀ ni lélẹ́yìí bẹ́ẹ̀ ni. ẹ̀yin dẹ̀ pé ní 280 wa. mo kó ẹ fẹ́ fi mi wé ìyàwó yín ni ẹ mọ̀ pé ìyàwó yín máa ń like ẹ̀rọ òun ni ẹ̀rí bọ́ ṣe tó ni wọ́n máa ń like nǹkan ẹ mọ̀ nǹkan tó máa gbé wọn jáde nǹkan flamboyant pé èmi báyìí mo ṣe pé mi ò like very nice but kó tí mo ṣe lọ́wọ́ sí ó pọ̀ nǹkan àwọn investment tí mo ní lọ́wọ́ sí ó ti pọ̀ jù. ẹ̀yin invest. bẹ́ẹ̀ ni mo dẹ̀ ní àwọn ọmọ kéékèèké tí mo ṣe ń sanwó. ẹ̀yin ti bímọ àwọn òde ìbímọ wọn ń dán kówó lórí ẹ̀yin dẹ̀ mọ̀ ń bára tiyín àbẹ̀yìn ń bẹ́. but gold yìí dẹ̀ nice o ẹni tàtọ́ ẹ̀mí bá broke gan ó sì lè rí ta. kan tún gbé sí létà. bẹ́ẹ̀ ni sà. kan tún dàpà. no wọ́n sì lè ta wọ́n dẹ̀ máa rówó wọn gbà complete gold òǹgò ń depreciate. irú ọ̀rẹ́ wo gan lẹ̀ ń bára yín ṣe ẹ̀yin ò lè advice wọn pé ní 280 yẹn pọ̀ jù. kò ń ṣe pé mi ò láìkẹ́ o owó yẹn ò sí nítòsí báyìí. ẹ̀yin mú lè ti àwọn pa. ẹ̀rí àwọn yín ni. kò ń ṣe pé mi ò náà láìkẹ́ o mi ò kàn lówó yẹn ló dápò ní o tí bá ní orí 500 mo ní fẹ́ rà báyìí. 500. bẹ́ẹ̀ ni sà. sọ́run. bẹ́ẹ̀ ni sà. $500,000. bẹ́ẹ̀ ni. wọ́n dẹ̀ ti ní àwọn láìkẹ́ price la ṣe yẹn àgí lórí. ẹ ágí ẹ dáadáa ẹ ágí ẹ bẹ̀rẹ̀ ẹ̀yin ò lè ra ẹ̀yin lè gbé wá bí. ẹ̀yin ò kí ń bá ọ̀rẹ́ yín sọ̀rọ̀ pé 280 yẹn wọ́n jù. n táwọn láìkì nìyẹn. kò dẹ̀ rí nǹkan tó bá dé ń bẹ̀. ọ̀tí wọ́n ló mọ̀ pélé wúlẹ̀ ó jẹ́ kó mú lára. wọn pé nǹkan téèyàn ò bá ní gbà kéèyàn kúkú má gbà náà ni. bọ̀tì mi lè gba léyìí àbí kò sí nǹkan tó bá dé ń bẹ̀. mo bẹ ṣe jọ ń bá bọ torí ẹ náà ó mọ̀ pé ó tún ṣòro dá sí. àwọn ti dá sí. wọ́n bóyá àná tó ti mú ẹ lára tẹ́lẹ̀ nítorí mo wá wálé ni ó wá kí ìbínú bọlẹ̀. torí o ti ní tójú òkan bá fẹ́ wo bẹ̀ ọkàn ní fẹ́ kò mẹ́. bọ́ o mọ̀ bọ́lá ṣe ṣẹ̀dé ènìyàn nìyẹn naturally. ṣèjọ́ lọ́wọ́ ẹ̀. ọkàn máa ojú ọ̀nà àwọn ọkàn ajá láàárọ̀ ṣẹ̀. ṣèjọ́ lọ́wọ́ tiẹ̀ ọ̀rẹ́ máa ṣẹ́ gírì sí mẹ́wàá ẹgbẹ́ òun wọ̀ṣọ́ gidi wá. kó má mójú kó má máa kàn bó o ṣe mọ̀ pé mi àtẹ́láwà ń bí yẹn o kó wọ bedroom ẹ̀ kó wọṣọ gidi kó tó gbé drinks wá bí wọṣọ gidi wá bí ó gbé oró green mọ́ blue mọ́ yellow mọ́ gbogbo wá bí. títí ẹ lọ́n túrò. títí mi kọ́ o ká ní kò kàwé ni. pé ọ̀rẹ́ ẹ ti dé káwọn sáré fún ọ̀rẹ́ ẹ ní drink káwọn dẹ̀ padà lọ sínú yàrá that's what I'm thinking. ṣé kí n tún pe wàrà wo bí ó ṣe pàṣẹ yàrá wọṣọ gidi wá bí. She would have changed. She would. She would have changed. She would. She would have changed into something else. Joni darling. má jà àtàrà wa kò lè change ẹ̀. Don't worry time ni with time wọ́n máa change. ọ̀rẹ́gun ò yé mímọ́ o sọ ń sìn pé nǹkan tó wọ̀ kò bad o tún ní with time wọ́n máa change. kó lè dá ní ó mọ̀. tó bá lọ ìwọ̀gùn nǹkan tí mi àti ẹ̀ máa fa àwa ò ní làákẹ́. no need láti bá woman yìí fa wàhálà over what is not. Oh shit. No over what you don't have. mo ń fi pé ká sọ pé ọ̀gá mi ló bá wáyé lásán yìí báwo ló ṣe máa rí fi. lákọ̀ ni ṣé màdámù rí àbí cook. ó bá bẹ̀rẹ̀. màá ní madam ni. madam finish. àwọn náà wá ní ẹnlẹ what is that. madam rí get. madam rí. ìwọ ló wá ń rò lọ sí gbogbo ibi tó ń rò lọ yẹn. madam rí madam rí. ká ní mo sí bí nǹkan bá bá ẹ lẹ́sìn. gbọ́n ni ká ní ò sí bí tàdé tilẹ̀kùn lẹ́yìn ilẹ̀kùn yẹn wà ṣíṣì náà. so bó ṣe wá ń ṣe ká sọ pé bó ṣe wá ń so má burú ẹ̀kan náà wá bó ṣe máa ro wá náà nìyẹn. kò lè tó yẹn. wo kò ṣe pé ara mi ń gbóná bá kàn mí ò kàn
ó ti yé mi. báwo làwọn obìnrin wá ṣe máa ń ronú náà married woman for that matter kò wá òkè àmọ́ dáadáa lèmi rò tó gbé wá gan òun mi mú mọ́. dáadáa ló fi ṣe torí kò tó tú jeans kò tó tú gbogbo. rí ẹ̀gúsí tó wà ń bẹ̀. òun náà mo sọ pé báyìí lẹ́kọ̀ọ́ sì ṣe dénú rice. kò lè yé yín ṣé rí tébù tí mo jókòó sí tébù kan wà wájú ẹ̀ ṣé rí kan wá wà lẹ́yìn ẹ̀ lọ́hùn máa yẹn àwọn tó máa ń kúrú báyìí yẹn arara òun ni máa yẹn òun náà fún lẹ́gùsí yẹn àti sẹ̀mó ó kàn jẹ oúnjẹ yẹn bíi pé wọ́n fọ̀ọ̀sẹ̀ pé kó wá sí patí yẹn bóyá kò lápẹ́tà yìí. ara ajé wa ta mí bí àwọn tó ṣe patí òdùbò náà àwọn èèyàn kàn mú oúnjẹ kàn wasted ó dùn pé nánà kékeré tí mo mú kúrò lẹ́yìn. o mú lẹ́nà kó lé ni. mo mú kúrò lẹ́yìn. ó gba aṣẹ́ yìí gan ni ó yá. o kàn appreciate mi ni o. mo mọ iyì nǹkan tí mo ń ṣe fún ẹ. mo mọ iyì. bá lọ gbẹ́gùsí ẹ̀gúsí ẹ̀gbọ́n kọ́kọ́ dà sínú nylon. ẹ̀gúsí ẹ̀ ló wà sálẹ̀. ráìsì wá ní ráìsì white jollof green gbogbo ẹ̀ papọ̀ máa báyìí sí. ṣe ní tẹ bá tún wò sálẹ̀ dáadáa green rice wà ń bẹ̀ ìyẹn fried rice ló ń jẹ́ green rice bẹ́ẹ̀ yẹn ṣé mo pé àwọn kan máa ń wá láti abúlé tọ́mọ náà fẹ́ dáná wá láti ìlú àwọn ló máa ń ṣe white rice wọ́n máa ń dín ata sórí ẹ̀ ẹ̀dẹ̀ mọ̀ pé kò láwa yìí so gbogbo àwọn tí wọ́n bu white rice ẹ̀ fọ́n kàn fọwọ́ gun wọ́n pẹ́ arajé bá ta mí. arajé ló ta ẹ́. arajé ta mí tó dáhùn pípọ̀ yẹn ná owó mọ́ pa àpò ráìsì ń sìn 10,000 8,000 ni wọ́n ń tà láwọn kan wá jẹ́ná jẹ́ ní báṣubàṣu bẹ́ẹ̀ bá lọ gbé white rice bá dà sínú nylon ọmọ kékeré kan wà lẹ́gbẹ̀ẹ́ mi ó tẹ̀lé ìyá ẹ̀wà òun náà bu jollof ẹ̀mọ̀ pé jollof rice wọ́n máa ń bu yẹn sẹ́gbẹ̀ẹ́ fried rice ni ọmọ yẹn kàn rọra yọ ẹran orí ẹ̀ gbẹ́ngbẹ́ngbẹ́ ló bá dẹ̀ jẹun ló bá fi ráìsì sílẹ̀. arajé bá tó ta ẹ́. tí a mọ nǹkan tí ó ń jẹ́ sọ́ngbòrò ń sìn tí sọ́bsidì ti wà ń ta báwo pé báwo gbóúnjẹ yẹn bá dà sí ó kò tẹ̀ wá dùn mí pé nylon kékeré ni mo mú lọ sí pàtí tó báyìí mo ń pólí bàgì lọ ni in fact àwọn neighbor wa ń sàlẹ̀ a máa fún wọn lóúnjẹ jẹ. ẹ má bínú bones àbí sausage àbí òrèrè nínú rice ṣé oúnjẹ míì tún nìyẹn àbí. ṣé o mọ̀ pé téèyàn bá dé pàtí kò sí pé má ra àwọn onígbéraga àwọn tó máa ṣe big madam ní pàtí àwọn náà fún ní small chops yẹn àwọn náà fún ní small chops yẹn lọ́kàn ra fi toothpick lọ́kàn fi gun lẹ́yọ kọ̀ọ̀kan. arajé bá tó ta ẹ́. tí wọ́n bá jẹ́ arajé bá tó ta ẹ́. mo wá make sure pé gbogbo wọn dìde kúrò lórí tébù yẹn pátá n bá ti dé ti pẹ́ o nítorí small chops yẹn gangan mo fi pẹ́ wọ́n jẹ́ kó dìde tán mo ṣe wá lọ kó small chops yẹn mo ṣe wá dà sí náà. arajé ló tó ta ẹ́ bí. ń waste owó ni. arajé. èyí kò lè máa waste nǹkan bẹ́ẹ̀ ní pàtì. arajé báyìí ló tó ta ẹ́ débi ṣíkìn àjẹkù yìí. eléyìí ò kì í ṣàjẹkù o. kí wàá ní. eléyìí ò kì í ṣàjẹkù. wọ́n kàn tèsì ẹ̀. tó bá rí woman tí wọ́n fún lélẹ̀ wàá rò pé kò ń wẹ̀ ni wàá rò pé machine ló máa ń wẹ̀ fún ni ó clean so clean tó bá rí eyín ẹ̀ ó funfun bàjẹ́ ló bá dẹ̀ rọra sáfẹ́ ló bá dẹ̀ rọra mu ló bá fi eyín fa ló bá dẹ̀ rọ sílẹ̀ ló bá dẹ̀ rọra mú sábẹ́ẹ̀tì ló bá dẹ̀ rọra fi náwó ló bá dẹ̀ dìde. arajé bá tún ta ẹ́. mẹ́rin kìíní yìí kílò ẹ̀ 750 ni ló ń wá rọra jẹyọ kan tí bùsùn àwọn pípín yẹn náà náwó. iṣu dídí kọ́ rè. iṣu dídí ni. àbí funfun yẹn iṣu dídí ni. àwọn tó jẹ̀wà gan yín ni ó dùn mí pé mi ò tẹ̀ wá rẹwà àwọn tó fi iṣu jẹ̀wà gan yín ni. ó bá tún. ó dùn mí pé ó tẹ̀lé mi lọ pátì. mr kò gbé ìgbé wa rèé ó fẹ́ jẹun tí mi ò bá dẹ̀ tètè sẹ́ǹsì ó máa bínú. ọ̀rẹ́ mi tó bá so oúnjẹ fáwọn ọkùnrin bó o so oúnjẹ fún yín òní kan máa wò ta. mi ò ní wá gbà káwọn ọmọ ẹlẹ́sẹ̀ jójójó kan wá fọbẹ̀ gbọ́ ọkọ mọ́ mi lọ́wọ́ so jẹ́ kí n sè é tèmi yé mi. kí ni wọ́n rẹ̀ látòkè dé sàlẹ̀ wo bó ṣe dúdú wo bó ṣe rí ó dáa wo kúkà tó ń lò sí wo bó skin ti ẹ̀ gan kí ni different nínú kúkà àti skin ẹ̀ ń sìn ó kàn jẹ́ kí èèyàn kọ́kọ́ gbé ẹ sí kitchen kó máa dáná kó máa ṣe wàhálà for nothing sake èmi láyé mi. ẹlẹ́nu rẹ̀ sọ bọ́dì mi ò lè change gbogbo máa ti gbogbo fúnra mi gbogbo máa ti change ni ní ayé jẹjẹrẹ ìwé ìṣeré mẹ́bí ẹ̀rọ lè change ẹ ṣe o ìyàwó ṣẹ́yìn òkè ń dáná létí. èmi á dáná má kàn jẹ́ kípo kankan wá bára mi jẹ́ jọ́sẹ̀ ni àwọn èmi ò dáná o. tí bàbá ẹ̀ bá fẹ́ jẹun máa ní kó lọ sí fast food kó ra fried rice àti chicken máa jẹun. ìyàwó idri
ẹ ṣe o ẹ̀yin máa róúnjẹ èmi wà nílé màá sàmàlà màá wá àmàlà màá gúnyán màá ṣẹ̀fọ́ ibi báyìí náà ni ọkọ tèmi ò lọ ítírì o ẹ ṣeun. ọ̀rẹ́ mi so gbogbo ìwé tó kà kíchìn náà ló wá parí ẹ̀ sí ọ̀rẹ́ mi. ẹ káàsán. ẹ káàsán àti ẹ̀dùpẹ́ tẹ̀ kí wa ṣé irun tó dẹ̀ kọ́ yín létí ní kẹ́ ẹ máa kọ́ ìyàwó mi sí mi ẹ sọ̀rọ̀ àǹtí tó pupa tíyàwó tèmi dúdú ẹ sọ̀rọ̀ àbí ṣé ká ní pé mi ò dá sínsìn ẹ sọ fún kókèrò jáde àbí kí wọ́n pè máa mi wá kókò náà lè nù lọ́rọ̀ kí ẹ lè má rí nǹkan sọ sí ọ̀rọ̀ yìí ìwọ rẹ̀ dúró síbẹ̀ wọ́n nù ẹ lọ́rọ̀ òun rí kọ́ọ̀dì ẹlẹ̀ òun gba sẹ́mínà òun gba lẹ́kṣọ̀ kò sẹ́jọ́ lọ́wọ́ yín ńgbà tí kọ́ tí ń gbà kẹ́ máa fried rice kẹ́ máa chicken ìyàwó tèmi ò lè ṣe bẹ́ẹ̀ ò ṣe gbọ́ ìyàwó tèmi ò dẹ̀ lè fún màmá tèmi lésì ṣe gbọ́ mà ìwà burúkú lẹ́wù irú ìwà wo nìyẹn ẹ tún wá sọ ẹni pé kó má sọ jẹ fún mi mọ́ pé mò ń wò ta ẹ̀yin rí níta rí ni ọ̀rọ̀ yín yé mi àwa mọ òun lẹ ti wá yìí ẹ ti gbọ́ ẹ má wà bímọ o ilé mi yìí ó yẹ ká practicalize ẹ ó yá. ẹ̀yin lẹ mọ̀ wo ọ̀rẹ́ mo rí ẹ ná. gbẹgbẹgbẹ kí ni jáde. Láńre ṣó mọ̀ pé nǹkan tó ṣe lẹ́pọ̀ mi ò láìkẹ́ rárá. má pa mí o ìyàwó mi. ìgbà tí mo sọ fún ẹlẹ́kàn pé kò ètè ṣe kíá mo kún powder mo kún gbogbo ẹ̀ wet lips òun rẹ̀ ń sìn mo mọ́tò òṣìṣẹ́ yìí sìn. Kí ló kan powder tèmi kù tí mi tètè jáde pẹ̀lú mọ́tò tó dáṣẹ́ sí. kálò tètè ṣetán tá a jáde tá a bá wọ mọ́tò àrígbá àní lè gbé lọ a lè wá alternative ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí kò sí ní ta fẹ́ ṣe sí o. bẹ́ẹ̀ ni o. gbogbo yẹn ò tiẹ̀ bá mi kí ni next thing tá a máa ṣe. mo rò bóyá ká lọ wọ bọ́ọ̀sì. ká lọ ṣe kí ni. àwọ mọ́tò ni àwọ ẹ̀yìn àti àwọ bí àkàwọ̀ dánfó àwọ faragan àwọn faragan de Kétu àtòkò síwájú ìmọ̀ àtòkò sí àmì kátòkò àwọn síwájú faragan de Kétu láti Kétu adẹ́wọ̀ faragan mi agbáde Yaba kí a ti débi tá à ń lọ nìyẹn. ká lọ wọ faragan ó tiẹ̀ suggest taxi ká lọ wọ faragan lọ síbò. tó tún dé odò ní o má kó mi síta bí ọmọjọ́ mẹ́jọ o mo sọ fún ẹ kí mi ò lówó lọ́wọ́ o last kọ́bọ̀ mi mo fi repo sí mọ́tò ìlàlẹ́ àná gbà tí mo ń bọ̀ nílé mi ò ní wo náà dà mi ò ní ìwọ náà dẹ̀ sọ fún mi ká tó kún ilé pé ò ní kankan lọ́yẹ̀ pé ó tà lánàá ṣé ká bá gbé káàbù lọ ọ̀fẹ́ ló fẹ́ gbé wa. Èmi ò lọ nìyẹn o kó tó bá fi mú wa tá a fi lè gbé tẹ́kisì tí mọ́tò lè ṣiṣẹ́ èmi ò lè wọ àǹkó lọ́gán bọ́ọ̀sì. ooo àǹkó ni problem. yes àǹkó yẹn gangan ni problem mi ò lè wọ aṣọ kan náà ká wá lọ́gán dáńfó lọ sí patí àní lọ ni. dùnní bó ṣe ń ro nǹkan yìí máa ń jà ní tèmi o mi ò ní tó bá yá wọn ní mr kògbèrègbè tùdé ẹ wo ṣé àlejò wà ń kó káwọ fáyàgàn lọ patí. mo sọ́ọ̀rì gan mi ò lè wọ. ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ èmi ti ra eléyìí ìwọ náà dẹ̀ ra ṣé wàá dá kádé pati honorable káwọn èèyàn wọṣọ kémi má wọ àbí kí ìwọ má wọ. ok another alternative bóyá kó máa lọ máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí kémi máa lọ kó bá mi bẹ́ẹ̀ ṣùgbọ́n pàjọ fẹ́ wá wà ń kó lọ sí pati yẹn ìsọ̀njọ́. báwo ló ṣe ń ronú yìí. mo ń ronú bí obìnrin. kí wọ́n lọ ká pàdé lọ́hùn tàbí kémi lọ ká pàdé lọ́hùn. jẹ́ ká pàdé. bá a ṣe ń dira lọ́wọ́ mú lọ yẹn kò sí mbẹ̀ mọ́ nítorí mọ́tò tí ò dá sí a lè wọṣọ kan náà a lè jọrin mọ́. ṣé mo pé onígbèraga dùn ní onígbèraga bàbá mi tó wà nísàlẹ̀ ńbẹ̀ yẹn òun àtìyàwó ẹ̀ ó máa ń rí wọn tó máa ń lọ pàtí pẹ̀lú aṣọ kan náà wọn ò dẹ̀ ní mọ́tò ọ̀kadà náà máa ń wọ ọ̀kadà. ta ló pè é sí. bàbá mi dì. bàbá mi dì. kí ló kàn mí pẹ̀lú bàbá mi dì bàbá mi dì nìyẹn ní èmi ní òwò. So what God has joined together and co want to put asunder. èmi ò lọ ni mo sọ o. ohun tó sọ fún mi ni pé ká nínú èsì ra mọ́tò a lè jọ wọṣọ kan náà lọ church. àníwọ̀ o. a lè wọṣọ kan lọ pàtí. àníwọ̀ àfi táwọn ẹgbẹ́ tẹ́kisì. àwọn fámìlì tí bàbá máa jókòó ìyàwó á jókòó sórí ọ̀kadà ọmọ méjì àjókòó síwájú ńkọ́ wọn ráyé wá. àwọn tó kóra wọn jọ sórí ọ̀kadà tọmọ bàbá ìyá wàhálà tí wọn nìyẹn. ní èmi tèmi o èmi ò lè wọ àǹkó lọ́gbọ́n dáńfó bàbá mi dì nìyẹn. ọdún ní onígbèraga tó bá nígbèraga sọ pé bàbá mi dì báwọn àwọn yẹn jẹ́ bákan ó wà lára ẹ̀ ló ní àjọ máa lọ pàtí yìí ni o ẹnìkan ò ní lọ ṣáájú ẹnìkan wo bá a ṣe ó lé lẹ́tà ló dẹ̀dẹ̀ káwọ́ sọ pé àwọn adé pàtí wọn ni madam dàmà ní pé wọ́n ń bọ̀
àjọ máa lọ ní o. ìwọ náà gbọ́ nǹkan tó sọ ń sìn àródẹ́dẹ́. bẹ́ẹ̀ni. bá ṣe wá múra tán iná ní ká wá fi lọ jókòó sínú dáńfó kéèyàn kan bọ̀ kó máa bọ̀ láti mile 12 kó da omi atasiwa lára no èmi ò tiẹ̀ lè ṣe wọn ò lè mọ tá a wò débẹ̀ aká débẹ̀ ni bá a ṣe débẹ̀ ò kàn wọ́n. kábà ti lè lọ change aṣọ tá a dẹ̀ lè gbọ́ dáńfó a máa pàdé lọ́hùn ni ìwọ ọmọ gbọ́dọ̀ kan wà ní dáńfó ni kò sí bó ṣe máa wọnú dáńfó tó máa bọ́lẹ̀ tó ní irun tó máa rùn ṣáá ni. wà á lọ bọ́ṣọ tiẹ̀ ń gbà yẹn. mo sọrí. ṣé wà á lọ bọ́ṣọ tiẹ̀. wo bí mo ṣe múra kí n wá wọlé kí n lọ bọ́ aṣọ tí mo wọ̀ yìí. bẹ́ẹ̀ni kò sí nǹkan tó jọ. ṣé mo pé àwọn tí wọn ò ní mọ́tò tó máa ń gbọ́ nǹkan tó sọ yìí ó fẹ́ kọ́ ronú kú ni àwọn tí wọn ò ní mọ́tò yẹn kọ́ máa lọ patí mọ́. èmi ò mọ. kọ́ máa wọṣọ kan náà mọ́. èmi ò lè wọ ni. jọ èmi ò lè wọ. nígbà tí mi ti fẹ́ òun wọ dáfó lọ́ba tí àbó onímọ́tò ń gbà yẹn. ṣé mi àti ẹ̀ lájọ́ wò. o ṣàkó. mi ò sọ pé mi ò wọ ṣùgbọ́n wọ tiẹ̀ kó jẹ́ ká pàdé ní patí. káàdẹ̀ ti mari mr amis kò gbèrègbè. a máa pàdé lọ́hùn ni. àjọ máa wọ̀ débẹ̀ ni. a máa pàdé bẹ́ẹ̀. àjọ máa gọ́ndà fó débẹ̀ ni. tàbí àjọ máa débẹ̀ ni tòní. tí patí bá ti jẹ́ mọ̀ọ́sù lọ a máa pàdé lọ́hùn ni. ẹ lọ bọ́ṣọ tiẹ̀ ńgbà yẹn ìwọ lè bọ́. o náà mọ̀ náà ó rí mi ni. mo rí ẹ. kí wọ́n lọ bọ́ ilé kó sí kí ni ṣé jíìsì ni kí n kó sí kàrí. ṣé kí n wá bọ́ tèmi ni ọ̀túnba ò gbọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi ọ̀túnba náà máa wà ń bẹ̀ náà kí wá sọ pé mi ò wà sórí pé mọ́tò bàjẹ́. tó bá béèrè mi kí ló fẹ́ sọ. ó máa bá mi lọ́wọ́ ni. àní tó bá béèrè mi lọ́wọ́ ẹ̀. ó ń bọ̀ ni. èmi ń bọ̀. ó ń bọ̀ náà ó ń bọ̀ ni ó possible a lè jọ wọ dáńfó ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ṣe ń bá wọ̀ tó ń bọ̀ lẹ́yìn kí wọ́n wọ̀ so that a lè jọ débẹ̀ at the same time but kí ká jọ wọ ẹyọ kan náà pẹ̀lú àǹkó. ó tó a tó máa wọ lọ ní o. gbogbo eléyìí tó ń ṣe ìgàn sìn a fi ń waste time gbogbo eléyìí tó ń ṣe yìí sìn a fi ń waste time ni. so therefore. doni àjọ fẹ́ lọ pàtì yẹn àjọ débẹ̀ àdẹjọ padà. what God has joined together let's know and go mọ́tò tí ò dá put asunder. a máa pàdé lọ́hùn. o tó bẹ́ẹ̀ ò lè fi mí lẹ̀. a máa pàdé. mo ló lè fi mí lẹ̀ dùn ní kò possible. a máa pàdé bẹ́ẹ̀. alájọ ń lọ ní èmi àti alájọ ń lọ nípa. ìyàwó nílé má pa mí o ìyàwó àsìkò ìrìn gbèrègbèrè tó mi nìyí kò má tẹ́ mi lọ́rùn o ìrìn gbèrègbèrè tó mi nìyí kò má tẹ́ mi lọ́rùn o omi dán. And when I ask you where you at, you keep on calling crazy places, telling you what's on my mind. You keep on making funny faces. Don't seem to realize how much your actions hurt me. Hey, baby. Baby. We used to talk about things that hurt us. Now all you talk about is money. Ain't that funny, baby? I know you wanna be free. I know you wanna fly. Please don't let me stop you. I guess it's goodbye. Papa mio, ìyàwó nílé. Papa mio, ìyàwó àsìkò. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò má tẹ́ mi lọ́rùn o. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò má tẹ́ mi lọ́rùn o. Omi dán. Baby, this your scope is way too much. Just dey scope me left, right and center. You wan keep person. Wọ́n rí ẹ ní Sokoto, wọ́n rí ẹ ní Calabar, wọ́n rí ẹ lóyìnbó, wọ́n rí ẹ lágége. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò má tẹ́ mi lọ́rùn o. Ìrìn gbèrègbèrè tó mi nìyí kò má tẹ́ mi lọ́rùn o. Omi dán. Waka every day, so hustle for the pay. Now when people say go slow, you say the which way now? Money for hand and the back for round, you wanna roll around with the big boys in town. So it's